sori ìkan ló tún wà lẹ́yìn yẹn ìkan lèmi wà nù ẹ̀ ìkan ló tún páàkì yẹn ìkan ló tún páàkì yẹn extremely busy òun náà wọ airport yẹn bó ṣe busy ṣé wọn náà rí and this is what we are saying ká gba country wa ká dá dúró òun argue no òun argue ilé ti fẹ́ pọ̀ nísìnyí wọ́n ti increase the speed. Koiki Media bringing the world ilé ayé la máa mú wá fún yín sórí airport yẹn ṣì ní àwọn sórí kó ti gbéra lẹ̀ sórí kó ti gbéra lẹ̀ sórí kó ti gbéra lẹ̀. This is exactly what we want sórí pàtí kúrò airport yẹn ó ti ń lift ààrẹ sórí kó ti lift kúrò lẹ́nu sí ti rí lẹ́ẹ̀lẹ́ni sí ó ti gbéra ti lift káàbà gbéra ńlẹ̀ kò sẹ́ni kankan tó ń bọ̀ wá gbà wá tí aircraft yìí tó ò bá gbéra ńlẹ̀ kò lọ anywhere wàá rántí pé aircraft kan ó l'accident ní India láìpẹ́ yìí ó mọ reason tó ṣe l'accident kò gbéra ńlẹ̀ ni ó ti wà malfunction táwa náà bá gbéra nílẹ̀ Yorùbá nation lè dé a gbọ́dọ̀ gbéra ńlẹ̀ ni ṣètìrí pé a ti wà lókè òfurufú báyìí ti wà lókè lófurufú àbọ̀rọ̀ ọmọ yẹn nísìn àti wà lókè lófurufú sórí rérò bó ṣe wà mẹ́ẹ̀ sórí omi ló ń wò yẹn ó gbéra ni bó dẹ̀ ṣe wá gbéra ẹ̀ á gúnlẹ̀ láyọ̀ sí London táwa náà bá gbéra la máa gba country sórí omi nìyẹn o omi ló ń wò yẹn o omi kí n tó mi ń ṣe láyé òun ló ń lọ lọ́nkàn yẹn má yẹ kẹ́ni kankan sọ fún mi pé nǹkan kan ò possible irọ́ ló ń pa omi ló ń wò yẹn o àgbàlá omi ló ń wò yẹn o but aircraft yìí nìsín torí pé iṣẹ́ pé lára ẹ̀ Ọlọ́run jẹ́ kó já sínú omi yẹn but sometimes yes fault lè wà nǹkan kan lè ṣẹlẹ̀ accident lè ṣẹlẹ̀ wàá tún repair problem yẹn so that kó má bàa ṣẹlẹ̀ mọ́ but Nàìjíríà ò wà repairable irọ́ ló ń pa fún wa wọ́n máa wá repair Nàìjíríà máa ṣiṣẹ́ sórí gbogbo yẹn story ni o story gidi ni forget about that nonsense gbogbo yẹn story ni kò sí kankan tó ń bọ̀ wá fix torí omi náà ló ṣe rí yẹn àti fi airport sílẹ̀ nísìn like over 2 minutes ago àti wà ní òfurufú ó dẹ̀ máa last ó máa take 4 hours tó máa fi dé London so tó bá ti wá dé London sórí Turkish airline tá a bá gbéra ńlẹ̀ kò sẹ́ni kankan tó máa wá gbà wá jẹ́ ká lọ gbára wa wọ́n ní kò jáde òun náà jáde so ta ló máa wá bẹ jáde sáwọn tó wà lórí flight ló máa wá bẹ jáde sọmọ yín rí ni òun complain so we have to do it we have to do what we have to do àdèmàdélẹ̀ ní rí lágbára Ọlọ́run and that's exactly and that's it there surely so what is our time 3 hours 22 minutes left time to one in London lele time Istanbul lele because over 2 hours bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn ó ti ẹni sìn speed tó ń bá lọ sórí speed yẹn 1262 491 kilometer per hour speed tó yẹ káwa náà máa bá nìyẹn speed ni tá a bá ń slow down Tinubu máa di president in 2027 but tá a bá ti slow down kò likely kó máa di president àṣọdẹ ṣeré so bó ṣe jẹ́ nìyẹn o àdúrà wa gbà àníṣe lásán Koiki Media inside the aircraft heading back to London.